kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV tó kù dédé àsìkò yìí ọdún bí ayọ̀ náà la máa bára wa láṣẹ lọ́wọ́ Elédùmarè bó ṣe lè wù kí orílẹ̀-èdè Nàìjíríà kó máa ṣe bẹ́ẹ̀ dàrú kó máa dàgùn tó Èdùmarè kò ní jẹ́ kí aburú ó kéré ó tóbi kó mọ̀ na ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè wọ́n fi lè kí wa pé àkúbí ojú ọjọ́ ṣe rí ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ẹja wo kókó oníròyìn bí ìṣe wa ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Fún ìgbà àkọ́kọ́ Fubara yọjú síta sáwọn olùgbé ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yọ nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Lórí ọ̀rọ̀ state of emergency tí ètí ìkásẹ̀ ńlẹ̀ yìí náà ni ọ̀jọ̀gbọ́n àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri orílẹ̀-èdè àgbáláyé Wọlé Ṣóyínká ó ti sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé níṣe ni Tinubu ń ṣe agbára rò lórí àṣẹ tó pa nípínlẹ̀ Rivers náà. Ọwọ́ àjọ NDLEA ti tẹ ọmọ orílẹ̀-èdè India kan èyí tó gbé egbògi olóró olówó iyebíye ní ìpínlẹ̀ Kano. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ṣe ìkìlọ̀ ńlá fáwọn aṣáájú Fúlàní pé kí wọ́n ṣọ́ra wọn níbi kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ gba àwọn ọ̀daràn Fúlàní ọ̀hún sábẹ́ ní ìpínlẹ̀ Ondo. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe ìkọlù síbùgbé àwọn báńdíìtì wọ́n gba ohun ìjà olóró àkàkà ìmọye lọ́wọ́ wọn wọ́n sì tún fi páńpẹ́ òfin máwọn oníṣẹ́ láabi méjì kan ní ìpínlẹ̀ Taraba. Àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Adamawa náà kọjú ìjà sáwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí àwọn méjì náà ti farapa báyìí yamayama. Ìròyìn náà rí ní ẹ̀kúnrẹ́rẹ́. Fún ìgbà àkọ́kọ́ Fubara ó yọjú sáwọn ènìyàn níta gbangba ní ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yọ nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ní ìpínlẹ̀ Rivers èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pàṣẹ wípé kó lọ rẹ̀ rọ́kúnlé fún oṣù 6 gbáko ìyún Siminalayi Fubara ó ní ó mà ti yọ síta kọ́ bọ́ọ̀kì báyìí lẹ́yìn ọjọ́ 6 sẹ́yìn èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yọ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ rántí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kéde state of emergency ní ìpínlẹ̀ Rivers nínú ètò sì ti yọ ẹni tó jẹ́ gómìnà igbákejì rẹ̀ àti àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin nínú ètò sì ti fi ọmọ ogun kan tó ti fi rọ́pò ní ìpínlẹ̀ ọ̀hún báyìí láti ìgbà táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kéde ọ̀rọ̀ náà níṣe ni àwọn ènìyàn ni wọ́n ti ń dààmú tó sì ti ń gbìyànjú láti bá gómìnà ọ̀hún Siminalayi Fubara ní gbólóhùn èyí tí wọ́n ṣe ní àlàyé pé àwọn kò mọ bí ó lọ bẹ́ẹ̀ lẹ́rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò jágara nílé tí ọkàn àwọn ènìyàn náà tó wà ní inú ìlà yìí lò látàrí pé wọn ò gbọ́ látọ̀dọ̀ Siminalayi Fubara ṣùgbọ́n lánàá òde yìí ti ń ṣe ọjọ́ 23 inú oṣù kẹta ọdún táwọ̀ yìí níṣe ni Siminalayi Fubara ló yọ sí ilé ìjọsìn Salvation Ministry headquarters tó ń bẹ ní GRA ní Port Harcourt tí ń ṣe olúlu ìpínlẹ̀ Rivers láti ṣe ìjọsìn àti ìdúpẹ́ fún Ọlọ́run ọba lókè lórí ìgbésí ayé rẹ̀. Nínú fídíò ọ̀hún níṣe ni wọ́n ṣe àfihàn Siminalayi Fubara pẹ̀lú àwọn ọkọ̀ tó tẹ̀lé ṣùgbọ́n tí kò dàbí ìgbà tó sì wà lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ìpínlẹ̀ Rivers òní wọ́n bá kọ̀wọ́rì láti lọ ṣe ìdúpẹ́ ọ̀hún ní ilé ìjọsìn Salvation yìí níbi tá a ti rí àwọn àgbààgbà nínú ìjọ Pandefu tí ń ṣe ti Niger Delta nígbà tá a tó ti rí àwọn ènìyàn pàtàkì lágbọn òṣèlú ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Rivers Edinson Eyiye òun náà ó wà pẹ̀lú àwọn tí wọ́n jọ kọ̀wọ́rì ààrẹ fẹ́gbẹ́ Ohanaeze Ndigbo lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí sẹ́nitọ́ John Azuta Mbata òun náà wà lára àwọn ènìyàn tí wọ́n jọ kọ̀wọ́rì tó fi mọ́ igbákejì alága fẹ́gbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ Sam Jaja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùṣọ́àgùntàn David Ibiyo Omie òní ó ṣe bẹ́ẹ̀ kó wọn lọ sí iwájú Olúwa láti ṣe ìdúpẹ́ lórí bí nǹkan ṣe rí lórí ayé Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers náà báyìí.
Fine. And they're open for me. Money, yes, let's see. lórí ọ̀rọ̀ state of emergency tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers lọ́wọ́lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé Wọlé Ṣóyínká ó ní ó ti fi bẹ́ẹ̀ tó ti sọ̀rọ̀ tiẹ̀ náà síta lórí ìhà tó kọ sí ọ̀rọ̀ ọ̀hún ó sì fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tó júwe ààrẹ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣi agbára lò tí agbára sì ti wọlé wù ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ. Wọlé Ṣóyínká tó sọ èyí di mímọ̀ lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Channel lánàá òde yìí. Ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì ṣàlàyé bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó gbé ìgbésẹ̀ náà. Ó ní ìgbésẹ̀ tá a lè gbé yìí ó jẹ́ nǹkan tó bà ìjọba àwarawa tó bà lójú jẹ́ pẹ̀lú bó ṣe ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ yọ àwọn tí wọ́n aráàlú tá dìbò yàn kó yọ wọ́n nípò gẹ́gẹ́ bí kò ṣe kéde state of emergency náà. Ọ̀rọ̀ pọ̀ tọ́jọ̀gbọ́n Wọlé Ṣóyínká èyí tí ó sọ nínú ìtàṣe àfihàn fídíò rẹ̀ fún yín tẹ́yìn náà tẹ́ bójú wò àti bí nǹkan ṣe rí gan pàtó. This situation is actually a few days old. I was watching what action will be taken by the House of Assembly, by Senate, and even by the affected politicians in Rivers State, whom I expect to be in the court by now, because above the above the president himself, there's the law, and I expect those who are affected to take the primary step. Let me confess that I was surprised at the ease with which this emergency law, that step, was applauded and passed. And then the critical question, even within the powers of a president on a democratic dispensation, there are areas of discretion. And you're quite right to point out this wholesale suspension of everything to government. I think that's an over excessive response within the rights and the powers. We're assuming now, let's say that the president is constitutionally right, but within his powers, there are also areas of discretion. And I think that the wholesale scuttling of the democratic existence in the rivers was excessive. I think it could have been managed much better, much more economically. I think the president did not sort of curb the extent. He didn't economize on his presidential emergency powers. On that issue, I agree with you absolutely. There's an issue of the Constitution. Is the president's action constitutional? And I hope the affected politicians, governor and representatives, that they test this all the way up so that we get a clearer picture once and for all. Ọwọ́ àjọ NDLEA ti tẹ ọmọ orílẹ̀-èdè India kan èyí tó gbé egbògi olówó iyebíye ní ìpínlẹ̀ Kano. Àjọ tó ń rí sí lílò àti gbígbé egbògi olóró lórílẹ̀-èdè Nàìjíríà National Drug Law Enforcement Agency NDLEA
ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ọmọ orílẹ̀-èdè India ètò orúkọ rẹ̀ ń jẹ́ Netu ẹni ọdún 42 ní pápákọ̀ òfurufú Malam Aminu Kano tí ń bẹ ní ìpínlẹ̀ Kano ọ̀hún. Ibẹ̀ ni ọwọ́ ti bà á lẹ́yìn tí wọ́n sọ dúró wípé ó gbé egbòogi olóró èyí tí ìwọ̀n rẹ̀ jẹ́ 11 kilograms ti egbòogi olóró tó pè ní egbòogi olóró ọ̀hún. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n sọ dúró wípé láti Bangkok tí ń ṣe orílẹ̀-èdè Thailand òun ni arábìnrin ọ̀hún òun ló ti dé sí pápákọ̀ òfurufú náà tó sì di egbòogi olóró ọ̀hún ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ èyí táwọn èèyàn kò fi lè fura sí, ṣùgbọ́n tí ọwọ́ pálábá rẹ̀ tó ṣẹ́gi tákàrà sì tú sépo. Báyìí ni wọ́n ṣe fi páńpẹ́ òfin mú. Nínú ìròyìn tó tún jó ilé yìí ó ní ti arákùnrin tó pè ní Michael Ogundele ẹni ọdún 55 tó náà ṣe bẹ́ẹ̀ gbé egbòogi olóró tramadol léyìí tí wọ́n sọ dúnmọ̀ wípé ó ní tí wọ́n sọ dúnmọ̀ pé 50,000 pills of tramadol ó ṣe bẹ́ẹ̀ tó gbé sínú sìlíndà gáàsì ní ìpínlẹ̀ Kano. Ìbákan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dúnmọ̀ pé ní 20 oṣù táwọ̀ yìí ó ní ọwọ́ bá arákùnrin Michael Ogundele yìí lágbègbè tí wọ́n pè ní Gadar Tamburawa òpópónà Zaria sí Kano ní ìpínlẹ̀ Kano yìí náà. Àjọ NDLEA wọ́n wá sọ dúnmọ̀ pé àtọ̀tún àtòsí táwọn ti fi páńpẹ́ gbé báyìí àwọn yóò kọjú wọn sílé ẹjọ́ lẹ́yìn tí gbogbo ìwádìí wọn tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti fojú hàn dé. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ti ṣe ìkìlọ̀ ńlá fáwọn aṣáájú àwọn Fúlàní ní ìpínlẹ̀ náà pé kí wọ́n ṣọ́ra wọn gidigidi láti má gba àwọn Fúlàní oníṣẹ́ láabi sábẹ́ ṣiṣẹ́ burúkú ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Wilfred Afọlábí ní àsìkò tó ń ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn aṣáájú fún àwọn Fúlàní darandaran ní Ìjẹ̀bú Ọ̀wọ̀ tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ó ní wọ́n jọ ní ìpàdé ọ̀hún. Lásìkò náà ó ní ó rọ àwọn olórí Fúlàní ní ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n ṣọ́ra wọn láti má máa gba àwọn oníṣẹ́ láabi tí wọ́n ń ṣe ikú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ondo ká má gbà wọ́n sábẹ́ lásìkò yìí. Ó ní gbogbo àwọn ènìyàn tó bá sì mọ̀ pé ọ̀daràn ni wọ́n tí wọ́n lè ba àlàáfíà ìlú náà jẹ́. Ó ní kí wọ́n gbìyànjú láti tètè pariwo wọn síta kí wọ́n tètè fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà pẹ̀lú bí ìkọlùkọgbà àwọn Fúlàní bó ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń lọ lóde lọ́wọ́ báyìí. Kọmíṣánná ọ̀hún tún sọ dímọ̀ wípé àwọn kò ní fi ọwọ́ rẹ̀ àbí ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò àwọn olùgbé ìpínlẹ̀ Ondo ní pàtàkì jùlọ gbogbo àwọn ààyè táwọn Fúlàní darandaran tó ti ń ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ lásìkò yìí. ẹni tó jẹ́ olórí Fúlàní ọ̀hún ní Ìjẹ̀bú Ọ̀wọ̀ náà òun náà fi ọ̀rọ̀ ẹ̀ wá sọ̀yà pé àwọn kò ní gbàbọ̀dè bẹ́ẹ̀ làwọn kò ní fi ejò sí abẹ́ èrùlé sùn láti gba àwọn oníṣẹ́ láabi ọ̀hún láàyè ní ìlú àwọn àbí kán wá sá sí abẹ́ ìjẹ́ orúkọ Fúlàní láti máa fi ba orúkọ náà láti máa fi bà á jẹ́. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe ìkọlù síbùgbé àwọn báńdíìtì. Wọ́n gba ohun ìjà olóró lọ́wọ́ wọn, wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ mú àwọn oníṣẹ́ láabi 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Taraba. Ikọ̀ ọmọ ogun 6 Brigade Sector 3 Operation Wild Stroke pẹ̀lú àjọṣepọ̀ Sector 2 Operation Safe Haven ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé ọjọ́ 22 inú oṣù tá a wọ̀ yìí ní agbègbè tó pè ní Achale ààlà láàrin Karim Lamido ti ìpínlẹ̀ Taraba àti Wase ní ìpínlẹ̀ Plateau níbi tí wọ́n ti sọdúnmọ̀ pé wọ́n ṣe ìkọlù síbi táwọn oníṣẹ́ láabi tó fi ṣe ibùbá àti ibùgbé nínú tí wọ́n ti jọrọ òjò ìbọn bolẹ̀ bora wọn tọwọ́ ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí tó sì dùn àwọn oníṣẹ́ láabi náà lára dáadáa náà bá bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n júbà ìhòòrò wọ́n sì sáwọ́ inú igbó lọ. Lẹ́yìn tí wọ́n sáwọ́ gbó lọ báyìí níṣẹ́ làwọn ọmọ ogun náà ṣe àbẹ̀wò síbi tí ilé wọn ọ̀hún wà. Wọ́n rí ọ̀kadà níbẹ̀
ohun ìjà olóró àti àwọn nǹkan míì tó jẹ́ iṣẹ́ tí wọ́n lò fún iṣẹ́ burúkú wọn ní agbègbè ọ̀hún. Bákan náà lọ́wọ́ tó bá Alhaji Monsuru Muhammed lẹ́ni tí wọ́n bá owó tó tó 1.2 million naira lọ́wọ́ rẹ̀, léyìí tí wọ́n ṣe ní àlàyé pé níṣe ló fẹ́ fi owó ọ̀hún ra àwọn ohun ìjà olóró bíi ìbọn àti àwọn nǹkan míì lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí báńdíìtì náà. Bákan náà lọ́wọ́ tún bá Adamu Yakubu tasọdúnmọ̀ wípé òun jẹ́ ògbóǹtarìgì báńdíìtì tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Taraba tó ti ń dà láàmú láti ọjọ́ tó ti pẹ́. Wàyí o, àtàwọn ènìyàn àtàwọn ohun ìjà olóró tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi náà ló ti wà ní àhámọ́ àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà, lọ́sì ní ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ yóò wáyé lórí àwọn ènìyàn ọ̀hún. Ó dáa ní ìpínlẹ̀ Adamawa báyìí, àwọn ọ̀dọ́langba tí inú ń bí náà mà kọjú ìjà sí sáwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí. Àwọn méjì náà sì fara gbọgbẹ́ tí wọ́n sì ṣe léṣe yamayama. Àwọn ọ̀dọ́langba ní ìpínlẹ̀ Adamawa tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọjú ìjà sí Nigeria Customs Service ní ìyún àjọ aṣọ́bodè lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìjọba ìbílẹ̀ Fufore ìpínlẹ̀ Adamawa. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ 19 tí ń ṣe ọjọ́ Jímọ̀ ní nǹkan bí dédé aago 4 òru ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àti àwọn ọ̀dọ́langba nínú ìlú ọ̀hún tó bí wàhálà àti làásìgbò nílé téèyàn méjì tó fara gba ọta ìbọn tó sì wà lẹ́sẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run báyìí. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn fàyàwọ́ tó ń ṣe bẹ́ẹ̀ gbọ́n epo rọ̀bì lọ sí orílẹ̀-èdè Cameroon láti Wúrò Manu Malabu. Ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ lé wọn lọ lásìkò ọ̀hún nígbà tí wọ́n sì gba ọkọ̀ burúkú tí wọ́n fi ń kó epo rọ̀bì náà lọ sí orílẹ̀-èdè Cameroon. Wọ́n ṣe nálàyé pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún wọ́n ń gbìyànjú láti padà wá sí ilé. Ó ní àwọn ọ̀dọ́langba tí wọ́n wà ní abúlé tó pè ní Kínlàgé, ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ gbé igi ńlá tán fi dí ojú òpópónà èyí tí àwọn ènìyàn náà tó jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè tí wọ́n yóò gbà kọjá láti gbìyànjú pé kí wọ́n gba ọkọ̀ táwọn oníṣẹ́ láabi kan fi gbé epo rọ̀bì náà kan lè gbà padà ní ọwọ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún. Náà bá gbégi dí ojú ọ̀nà nígbà tí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè náà tó gbìyànjú láti gbára wọn kúrò lọ́wọ́ àwọn ọ̀dọ́langba tí inú bí ọ̀hún níṣe náà yin ìbọn sókè láti fi ṣẹ̀rù bà àwọn ènìyàn náà, ṣùgbọ́n níṣe ni àṣìta ìbọn ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ bá àwọn méjì kan níbi tá ti rí Abdulkareem Maikanti ẹni 30 ọdún àti Yahuba Babayi ẹni ọdún 35 náà jẹ́ olùgbé orílẹ̀-èdè Cameroon. Nígbà tán sì ní àwọn méjì náà ti gbé lọ sí ilé ìwòsàn báyìí. Nígbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tán lọ̀rọ̀ bá tún di náà tó lódì yánpọnyánrin làwọn ọ̀dọ́ bá tó gbọ́n mú wípé àwọn kò ní gbọ́ àwọn kò ní gbà. Ní wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún lójú méjèèjì pẹ̀lú ẹ̀ṣọ́ aṣọ́bodè àti àwọn ọ̀dọ́langba ọ̀hún níbi táwọn méjì ọ̀hún láti ṣe bẹ́ẹ̀ wà ní ilé ìwòsàn báyìí. Wọ́n sì ṣe ní àlàyé pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ò ní wọ́n wà níbi tí wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akíníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ ẹ kú àìbínú, yóò sì máa dáa fún gbogbo wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. ṣẹ̀rẹ́ tó ti ń dáhùn Èdùmarè kò ní jẹ́ ó bàjẹ́, bẹ́ẹ̀ ni kò ní fọwọ́ bàjẹ́ kan lọ ẹnì kọ̀ọ̀kan wa títí di ìgbà táàtò padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé bàbá 1010 TV tá a jọ wọ̀ yìí. Ó kọ́ mi kò ní yí padà, àyànfẹ́ Elédùmarè ni èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó dàbọ̀. All the way up so that we get a clearer picture once and for all, instead of running around in circles from regime to regime. It should be possible by now for one to be able to say confidently that this action is illegal, is unconstitutional, or otherwise. So for now, we can only leave it to the constitutional lawyers to guide us. Now, the next question is it politically wise? In my view, this takes us on a slippery slope. It's not what I would have liked to see happen right now with all our struggle to attain a federal structure.
the spirit of it, in my view, is contrary to the spirit of federalism. Now, I spoke very carefully and deliberately, because this does not vitiate maybe the rightness of the action. It does not establish the wrongness. But with my commitment to a genuine federal structure, when an event like this happens, I say we're back on the slippery slope. And I hope that it is tested all the way, because as I've said, we've been through this before under different regimes. It's either we have a decentralized federalist structure, or we have a quasi-dictatorial, whimsical kind of government which just panders to the political leaning of whoever happens to be in charge at the moment. So that's my take on it. Obviously, I'm going to go deeper and find out just what on earth has been going on in the real estate that led to this, what I consider an unfortunate step in.